لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نعمده ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. Adá ọpẹ́ lọ sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fánàbí Muhammad, ìkẹ́ Ọlọ́run ọba àti ọlá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad. Eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ tí a máa ń fi ń bára wa sọ̀rọ̀ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ nípa ìtàn ìṣẹ̀mí ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, a ṣàlàyé fúnra wa nípa mauludi nabi sallallahu alayhi wa sallam, nípa bíbí ànábì sallallahu alayhi wa sallam, bí wọ́n ṣe bí. A sì jẹ́ kó yé wa wípé ọjọ́ tí wọ́n bí ànábì ó ṣe déédéé ọjọ́ Monday nínú oṣù Rabiul Awwal. Àmọ́ ìyapa ẹnu ń bẹ ní ẹnu lọ́dọ̀ àwọn àáfàá onítàn nípa wípé sí ọjọ́ kejìlá ó ní wọ́n bí ànábì àbí kìí ṣe ọjọ́ kejìlá. Ẹnu àwọn àáfàá ò kò lórí ọ̀rọ̀ yìí. Àwọn kan sọ pé ọjọ́ kẹsàn-án ni, àwọn kan ní ọjọ́ keje, ọjọ́ kẹwàá, oríṣiríṣi ọjọ́ ó ní àwọn onítàn ó ní wọ́n sọ. Àmọ́ ọjọ́ tí ànábì sallallahu alayhi wa sallam ọjọ́ tí ó jáde láyé ó ṣe déédéé ọjọ́ kejìlá ní yaumul ahad. Ọdún tí wọ́n bí ànábì ó ní amul fil. Ọdún yìí ó ní ìṣẹ̀lẹ̀ eléèrin eléyìí tí Abraha bun Siba lẹ́ni tí ó gbìyànjú láti wó Káàbà. Tí a bá sì gbàgbé ìtàn nípa ọkùnrin yìí àti ṣàlàyé ẹ̀ fún ara wa. Nígbà tí wọ́n bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tán, bàbá rẹ̀ ó ti jáde láyé. A jẹ́ kó yé wa wípé ìyapa ẹnu náà ń bẹ lọ́dọ̀ àwọn àfáà lórí pé ìgbà wo gangan ni bàbá rẹ̀ kú. Ogún tí bàbá rẹ̀ sì fi ilẹ̀ a ṣàlàyé ẹ̀ fúnra wa. Àmì ètò fẹsẹ̀ rinlẹ̀ jù nípa ikú bàbá ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní wípé inú oyún ó ní ànábì wà tí bàbá rẹ̀ tó fi jáde láyé. Nígbà tí wọ́n bí ànábì sallallahu alayhi wa sallam, àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó jẹ́ nǹkan èèmọ̀, bó tilẹ̀ jẹ́ wípé ìyapa ẹnu náà wà lọ́dọ̀ àwọn àfáà ní orí rẹ̀ ó ní àfi lọ púpọ̀ nínú rẹ̀. Lára ni pé ìmọ́lẹ̀ tí ó jáde láti abẹ́ ìyá ànábì sallallahu alayhi wa sallam tí ó tán gbò tó tán dé Sham. Àwọn àfáà kan ní kó rí bẹ́ẹ̀, àwọn àfáà kan ní ó rí bẹ́ẹ̀. Allahu alam bi sihhatihi. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní ọba tó nímọ̀ jùlọ nípa wípé sí àwọn nǹkan èyí tí ó fẹsẹ̀ nílẹ̀. Àmọ́ èyí tí àwọn àfáà bá fẹsẹ̀ nílẹ̀ lórí ẹ̀ tí wọ́n sì panupọ̀ pé bí ó ṣe rí nìyẹn, ó ní a sábà máa ń ṣàlàyé fún ara wa ní orí pílátífọ́ọ̀mù yìí. Kọ́lọ́run ọba àlékiọlá kó gbà níjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Nígbà tí wọ́n bí ànábì tán, bàbá rẹ̀ tí í ṣe Abdul Muttalib ń lọ sọ́lá ànábì. Àwọn èèyàn sì challenge ẹ̀, àwọn tí ó jẹ́ family ẹ̀ challenge ẹ̀ pé kí ló dé tó fi sọ ní Muhammad tó rí nínú orúkọ àwọn bàbá rẹ̀ tó ti lọ, ò rí nínú orúkọ nǹkan sọ. Ó sì ṣàlàyé fún ẹ pé wọn ò gbèrò kọjá wípé ọmọ yìí wọ́n máa yìn ní sánmà, gbogbo àwọn ará ilẹ̀ náà wọ́n sì tún máa yìn. Ọlọ́run bá àlékiọlá ó gbàdúrà yìí o. Ànábì jẹ́ ẹni tí wọ́n máa ń yìn, wọ́n yìn sánmà, wọ́n yìn nílẹ̀. Ànábì ẹnì kankan nínú gbogbo ẹ̀dá kò ní wọnú ọgbà Àlìjánnà àfìgbà tánàbí Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó bá tó wọ̀. Tó bá yìí díjọ́ ìdájọ́ kò ní sí kankan nínú àwọn ànábì Ọlọ́run bá àlékiọlá tí ó lè déwájú Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sípẹ̀. Àyàfi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó nìkan lọ́lọ́run bá àlékiọlá ló fún ní àǹfààní ọjọ́ yìí. Ànábì sọ wípé òun ó forí balẹ̀ ní ibi àlẹ́ àràsì báyìí, wọ́n wà máa pe orúkọ Ọlọ́run bá àlékiọlá. Ọlọ́run gan ni ó fi orúkọ gan mọ́, ó ń gàn mọ́. Ọlọ́run bá wà sọ pé ya Muhammad irfa ra'sak. Ilẹ̀ Muhammad ọya gbórí dìde. Kí ni tó fẹ́ lónìí? Ànábì ọwọ́ abẹ́lẹ́ ibi Ọlọ́run bá jọ ìdájọ́ ni kó o ṣe, wàhálà ìpọ̀ fáwọn èèyàn, jọ́mọ náà mọ ayé rẹ̀, jọ́mọ Àlìjánnà náà mọ ayé rẹ̀. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò wá ṣe ìdájọ́. Maulid Nabi táwọn èèyàn máa ń ṣe kásáré ṣàlàyé ẹ̀ kó tó di pa máa tẹ̀síwájú. Maulid Nabi tá a máa ṣe kọ lẹ́sẹ̀ ńlẹ̀ ní inú Sharia Islam. Màá sì rọ̀ wá wípé ká gbìyànjú ká jìnà sí ni. Torí pé ànábì sallallahu alayhi wa sallam ó ti sọ fún wa nínú hadith Irbad bun Sariya. Ànábì ní alaykum bi sunnati wa bi sunnati ulafai rasidin al-muhaddin
adu alayha bin nawajis wa iyyakum wa muhadasatil umur wa inna kulla muhdasatin bid'ah wa kulla bid'atin dalalah. Eléyìí àdàdálẹ̀ ní bó tilẹ̀ jẹ́ pé a rí apá kan nínú àwọn àfáà tí wọ́n sọ wípé lẹ́tọ̀ọ́ pẹ̀lú àwọn májẹ̀mú báyìí amẹ́ẹ̀rí tí wọ́n gbára lé ẹ̀rí yẹn tí ó fẹsẹ̀ nílẹ̀ ni àmọ́ tí ó dáa fún wa àti pẹ̀lú báwùjọ wa ṣe rí oní wípé kárípa jìnnà sí kọ́wọ́wọ́ torí pé ó ti wọ inú àdàdálẹ̀. Ìyá ànábì sallallahu alaihi wasallam ó tọ́jú ànábì fúngbà díẹ̀ nígbà tó bí tán kó tó rí wípé obìnrin kan tí í ṣe Thuwaiba maula Abi Lahabi ó bẹ̀rẹ̀ sí tọ́jú ànábì sallallahu alaihi wasallam òun náà tọ́jú ànábì fúngbà díẹ̀ torí pé Thuwaiba maula Abi Lahabi yẹn ó ń tọ́jú ọmọ kan lọ́wọ́ tí ṣe Masruh ọmọ yẹn tó jẹ́ ọmọ tí ń gbé lọ́wọ́ òun náà ló fi wá gba ànábì sallallahu alaihi wasallam ló fi gbà tọ́ síwájú kó ìtò tọ́jú ànábì ó tọ́jú Hamza bon Abdul Muttalib náà ló fi jẹ́ pé ọdún tí Hamza fi ju ànábì sallallahu alaihi wasallam tó fi jù lọ kò ju bí ọdún kan àbí ọdún kan àbọ̀ torí Hamza ní last born family last born bàbá ànábì ní second to the last bàbá ànábì ju Hamza lọ Hamza ní last born bàbá ànábì ní second to the last nínú àwọn ọmọ tí Abdul Muttalib bí nígbà tí obìnrin nígbà tó tọ́jú ànábì tán gẹ́gẹ́ bó ṣe wà nínú àádà àwọn lárúbáwá wakanat al-aada inda al-hadirina min al-arab an yalitamisu al-maradiya li awladihim gẹ́gẹ́ bó ṣe wà nínú àwọn àádà fún àwọn tó bá jẹ́ ọ̀làjú nínú àwọn lárúbáwá wípé wọ́n máa ń wá àwọn tí ó tọ́jú àwọn ọmọ wọn nínú àwọn ará oko torí pé wọ́n ti ní àwọn àdìọ́kà pé àwọn ọmọ tí wọ́n bá tọ́jú lóko ọpọlọ wọn máa ń mú bérebére wọ́n máa gbọ́ lárúbáwá wọ́n sì máa jẹ́ntì ara rẹ̀ ó le èyí lọ́fà tí Abdul Muttalib tó fi wá ẹni tí ó tọ́jú Ànábì Muhammad sallallahu alaihi wasallam faltamasa Abdul Muttalib rasulillahi sallallahu alaihi wasallam ardu'a òní Abdul Muttalib tó fi wá ẹni tí ó tọ́jú rẹ̀ tí ó tọ́jú ànábì nínú àwọn ará oko wọ́n ti níbi tí wọ́n máa ń display àwọn ọmọ tí wọ́n máa ń gbé àwọn ọmọ tí wọ́n bá fẹ́ kí àwọn èèyàn bá wọn tọ́jú ó ti lásìkò tí wọ́n máa gbé àwọn ọmọ lọ ọbẹ̀ pé bí exhibition ni àwọn ọmọ tí wọ́n fẹ́ kí àwọn èèyàn bá wọn tọ́jú wọ́n ó gbé wá síbẹ̀ fastaroda lahu imra'atan min Bani Sa'd ibn Bakri ó ní obìnrin kan ní Bani Sa'd ibn Bakri òun ló wá orúkọ obìnrin ni Halima bintu Abi Dhuhaib nígbà tí àwọn obìnrin tí wọ́n jáde láti oko lẹ́yìn tí wọ́n ń lọ síbi bí irú pàtẹ ọjà lẹ́yìn tí wọ́n ń wá àwọn ọmọ tí wọ́n máa tọ́jú Halima bintu Abi Dhuhaib yìí òun náà jáde pẹ̀lú àwọn obìnrin míì lẹ́yìn tí ń wá wípé kóun rí ọmọ tó ń lọ gbà tọ́jú torí pé olòṣì ni kò lówó lọ́wọ́ kódà níjọ́ tí ó jáde pẹ̀lú àwọn tí wọ́n jọ lọ síbi tí wọ́n ti ń wọ ọmọ tí wọ́n tọ́jú ọmọ rẹ̀ tọ́jọ́ máa tó bílé ọmọ tí ń gbé lọ́wọ́ ń sunkún ni kò sí oúnjẹ tí ó jẹ ẹran tí wọ́n ní tí wọ́n lè fún wàrà rẹ̀ wọ́n fún wàrà títí ọyàn kankan ò jáde gbogbo ọyàn ẹran ló ti gbẹ gbogbo oúnjẹ tí wọ́n ní gbogbo àwọn nǹkan rúgbìn tí wọ́n gbìn gbogbo ẹ ti gbẹ àwọn gangan òró oúnjẹ jẹ ọmọ nǹkan sunkún ni ìyá rẹ̀ fi jáde níyà fi sọ wípé má wọ̀rí mò ń lọ ní ìsìn láti lọ wọ́ ọmọ tí màá gbàtọ̀ àwọn fámìlì rẹ̀ ọ̀sánwó owó tí ń bá mú wá ó ní owó tí àwa àti àwọn ọmọ àtàwọn ọkọ tí wọ́n fi máa jẹun ọyàn rẹ̀ ọmọ tí òun gan ń tọ́ lọ́wọ́ kó tó di pé ọgbọ̀n mi ọmọ nǹkan ò rí ọyàn fà kò rí omi ọyàn fà lọ́yàn rẹ̀ torí pé kò sówó ọyàn ti gbẹ wọn ò rí oúnjẹ kan tọ́jú oúnjẹ gidi kan wọn ò rí oúnjẹ jẹ eléyìí ni obìnrin ni Halima bintu Abi Dhuhaib ó jáde lẹ́yìn tí ó ń wá àwọn ọmọ tí ó lọ tọ́jú bó ṣe dé ọ̀dọ̀ àwọn Qurayshi nù ọkọ Halima bintu Abi Dhuhaib ọkọ rẹ̀ òní Haris bin Abdul Uzza Haris bin Abdul Uzza yìí wọ́n ní àlàjẹ́ tí wọ́n máa ń pè òní wọ́n máa ń pè ní Abi Kabsh ló fi jẹ́ pé nínú ọkọ tí àwọn Qurayshi máa ń pè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tánàbí ń pè wọ́n sínú Islam tọ́lọ́wọ́n bá àlekèọlá gbé ànábì Muhammad tọ́lọ́wọ́n bá àlekèọlá gbé dìde lójíṣẹ́ inú ọkọ tí wọ́n máa ń pè ànábì ní Ibn Abi Kabsh kódà inú wọn máa fi ànábì ṣe ẹ̀yẹ nígbà tí Ọlọ́run gbé ànábì dìde lójíṣẹ́ táwọn sọ wípé màláíkà Jibril ti wá bá wọn ó ní unzur Ibn Abi Kabsh yukallimuhu fi sama ẹ wo ọmọ Abi Kabsh ó ní wọ́n ń bá òun sọ̀rọ̀ láti sánmà wọ́n fi ànábì ṣe ẹ̀yẹ àmọ́ inú ọkọ tí wọ́n máa ń pè òní Ibn Abi
kabsh nígbà tí Halimatu bintu Abi Dhuhaibu yìí nígbà tó jáde tí ó lọ bó ṣe bí gbogbo àwọn ọmọ tí wọ́n gbélẹ̀ tí wọ́n bá ti dọ́dọ̀ ànábì wọn ní ọmọ òrukàn lélẹ́yìí o wọ́n wò pé ọmọ òrukàn òun gan tó wọn lówó lọ ọmọ òrukàn tí ò ní bàbá tí ó sanwó rẹ̀ tí ọ̀lẹ́ ń tó di gbogbo àwọn yòókù tí wọ́n jọ lọ kò sẹ́ni tó lè gbé ànábì pé òun tọ́jú rẹ̀ gbogbo wọn ni wọ́n tẹ́ bá ti rí báyìí pé ọmọ òrukàn ni kálukú ọ̀sàkó bẹ́ẹ̀ ni pé kì í sọ ọmọ òrukàn láwá gbogbo àwọn tí wọ́n jọ lọ gbogbo wọn ni wọ́n rọ́ ọmọ ìtí ó gbọ́ ọmọ olówó ó gbé ìtí ó gbé àwọn ọmọ tó jẹ́ ọmọ èèyàn díẹ̀ náà ó gbé ọkùnrin obìnrin tí í ṣe Halima bintu Abi Dhuhaibu ó nìkan ó ní ọ̀rẹ́ nìkan kan kọ̀rọ̀ ọmọ kan ju ọmọ òrukàn lọ ó ti wá fẹ́ máa lọ ó ti ń lọ nígbà tí wàá lọ lọ́wọ́ padà yìí pé tí wọ́n wà á sanwó lọ lé ní láti ibi tó ń ti rìn wá tó ń wọ ọmọ ohun tó wá rọ́ ọmọ kan ju ọmọ òrukàn lọ a jẹ́ pé ọmọ òrukàn ní tó wọ́n bá fi sanwó lọ lé tó wọ́n bá fi ní gbọ́mọ kan wọ́n lọ gbọ́mọ òrukàn òun ó fi ṣiṣẹ́ olóore bọ́yọ̀ lè rí dáadáa látara rẹ̀ nígbà tó sọ fáwọn yòókù rẹ̀ ní la'allallahu an yuqaddirallahu laka khayra fihi ó ṣeéṣe o kọ́lọ́n bá àlékè ọlá kọ́ká dàrú oore fún ọ lára ọmọ bí ó ṣe padànù bó ṣe lọ gbé ànábì nù ó ní Halima sọ yìí pé bóun ṣe gbá ànábì báyìí tó ń gbé máyà àwọn báyìí ọyàn àwọn tó ti gbẹ tẹ́lẹ̀ tí ò sí omi ń bẹ nínú bárọ́kà tí ń bẹ lára ànábì Muhammad sallallahu alayhi wa sallam bómi sì bẹ̀rẹ̀ sí yọ lọ́yàn Halima bintu Abi Dhuhaibu nìyí èèmọ̀ ló pè bó ti fànàbí lọ́yàn nù fànàbí ṣe sùn lọ́nu ọmọ mi tó gbé wá ọmọ kejì rẹ̀ náà òun náà yà á lọ opportunity bọ́mọ náà ṣe mú yàn ọmọ tí ó rọ̀ yàn mú láti yẹ ọjọ́ yìí bọ́mọ náà ṣe mú yàn nù bí àwọn méjèèjì bí wọ́n ṣe sùn bí obìnrin òun bí ó ṣe gbé wọn lọ́nu ìgbà tí gbogbo ó tiẹ̀ tún wá jẹ́ èèmọ̀ parí ẹran tí wọ́n fi ilẹ̀ tí wọn ò rí wàrà fà ní ọyàn rẹ̀ ọkọ rẹ̀ wà nílé òun wò pé ẹran yìí wọn ò rí wàrà fà bí ọkọ ṣe débi ẹran báyìí ọba bá ti gbogbo ọyàn ẹran tí wọ́n fi ilẹ̀ gbogbo ẹ̀ ti kún fún wàrà ọkọ tí òun jẹjẹ tẹ́lẹ̀ ọba yàbọ̀tì ọba fún wàrà wọn nígbà ó fún wàrà ó fún ọmọ tí ń sunkún òun náà mu nígbà tí wọn ó délé gbogbo àwọn nǹkan wọn tí ọ̀dà tó ti ń dojúrú tẹ́lẹ̀ ọlọ́run ọba àlékè ọlá lò ó lo bárọ́kà ànábì sallallahu alaihi wasallam ó lò lẹ́nu tó jẹ́ wípé gbogbo nǹkan ní wọn ó bẹ̀rẹ̀ sí gbèrú wàrọ́t Halimatu min barakatihi sallallahu alaihi wasallam ma qadat minhu al-ajab kódà ó ṣe mọ̀ inú tí Halima bintu Abi Dhuhaibu inú tó rí nínú bárọ́kà ànábì sallallahu alaihi wasallam wa hakadha bakiya rasulullah sallallahu alaihi wasallam fi bani Sa'di hatta idha kanat asannatu arabiha aw al-khamisa orí ìṣesí òní ànábì sallallahu alaihi wasallam tó wà lẹ́ni tó wà lọ́dọ̀ Halima bintu Abi Dhuhaibu yìí tára fi tọmọ ọdún mẹ́rin Halima lánìyàn pé òun fẹ́ fi ànábì ilẹ̀ kò plan pé òun fẹ́ fi ilẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí Halima fi fànàbí sallallahu alaihi wasallam tó fi wò pé ń tọ́ dáa jù ó ní wípé kóun ó fi ọmọ ilẹ̀ torí ń tóun rí kí ni ìtẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ wípé bí màláíkà Jibril bọ́lọ̀ wọn bá àlékè ọlá sí iná màláíkà Jibril ní ó kù díẹ̀ tí ànábì ó pé ọmọ ọdún mẹ́rin tàbí kó jẹ́ pé ó tiẹ̀ ti gbọ́ nínú ilé ọmọ ọdún mẹ́rin tán bí ọlọ́run ti rán màláíkà Jibril sí ànábì wípé kó wá la igbá àyà rẹ̀ ìpín èṣù tí máa ń mú ọmọ kékeré ro ibi tí máa ń mú èèyàn hùwà jàhílì kí màláíkà Jibril wá kó wá yọkù hadisi bọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ìmáàmù Muslim bọ́nà Hajjaj an-Naysaburi wọ́n gbà wá nínú tí àwọn Sahih Muslim kọ́lọ́n bá alikiola kọ́ bá yọ́nú sí ìmáàmù Muslim kó sì bá wa pa gbogbo àwọn tí wọ́n ń fi ẹnu àbùkù kan ìmáàmù Bukhari àti ìmáàmù Muslim kọ́lọ́n bá alikiola kọ́ bá pa wọ́n lẹ́nu mọ́ kọ́lọ́n jẹ́ wọn ò lè túbá torí pé nínú ẹni tó jẹ wá níwọ̀ ìwọ̀ ẹ̀sìn ó ní ìmáàmù Bukhari àti ìmáàmù Muslim iṣẹ́ tán méjèèjì ṣe nínú ẹ̀sìn wọ́n dìsáàfù kí gbogbo mùsùlùmí ká máa ṣe àdúrà fún bó ṣe wà nínú hadisi Anas bin Malik Anas sọ wípé anna Rasulullah sallallahu alaihi wasallam atahu Jibril sallallahu alaihi wasallam ó ní ànábì sallallahu alaihi wasallam màláíkà Jibril ó wá bá tí àbàbà àmọ́ sọ fún wa pé ọmọ ọdún mẹ́rin tàbí ká pè lọ́mọ ọdún márùn ó ní ànábì wà tí ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ló sì ṣokùnfà tí Halima bintu Abi Dhuhaibu Halima as-Sa'diya tó fi lọ dá ànábì padà sí ọ̀dọ̀ ìyá rẹ̀ ó ní anna Rasulullah sallallahu alaihi wasallam atahu Jibril màláíkà Jibril wá bá
wàhùwà yal'abu ma'al gilman ànábì ń ṣeré pẹ̀lú àwọn ọmọ míì tí obìnrin yìí ti ń gbàtọ̀ tí Halima ti ń gbàtọ̀ bí tànábì ti ń ṣeré fa akhadhahu onímọ̀láyíká Jibrilu bá bọ́ sí àárín àwọn ọmọ ló bá mú ànábì sallallahu alaihi wasallam láàrin wọn fasarahu fashaqqa alayhi an qalbihi ó ní mọ̀láyíká Jibrilu bá fẹ̀gbẹ́ lélẹ̀ ó bá la igbá àyà rẹ̀ báwọn ọmọ yòókù ti ń rí wípé ẹnìkan wọlé ó wọ aṣọ funfun ọkàn mú ànábì láàrin wọn ni wọ́n wò pé kí ni yóò fi ṣe ó fẹ̀gbẹ́ lélẹ̀ wọ́n rí báyìí wọ́n rí pọ́fẹ̀gbẹ́ lélẹ̀ kọ́ lágbáyà rẹ̀ báyìí ariwo ta ni gbogbo wọn ti sáré lọ sí ọ̀dọ̀ ìyá wọn nìyẹn ìyá wọn ò sì sí láàrin wọn nínú ẹgbàá wa mi wọ́n ní àwọn méjì ni eléyìí sọ pé ẹnìkan ni nínú ẹgbàá mi ó láwọn méjì ni ó ní ẹnìkíní ń sọ fún wípé àhúhàhú só náà ni ẹnìkejì wọn dá lọ́wọ́ pé húhàhú wọn ní bí màláíkà Jibrilu ṣe wọn ní bó ṣe mọ̀ nìyẹn fastakhrajahu qalbahu fastakhraja minhu alqatan ó ní màláíkà Jibrilu bá ó la ọkàn rẹ̀ bó ṣe la ọkàn rẹ̀ ó wá mú nǹkan kankan jáde nǹkan dúdú nǹkan tó jẹ́ bíi báàsì ẹran tó wá dúdú ó wá mú jáde níbẹ̀ summa tọrọ ó bá ju nǹkan ó bá jùnú ó wá sọ pé hadha hatu shaitan minka eléyìí ó ní ìpín èṣù tí máa wà lọ́kàn èèyàn tí máa mú ọmọ hùwà abú tí máa mú ọmọ hùwà jàìlì nínú ọkàn rẹ̀ òǹlẹ̀lẹ̀ thumma ghasalahu min taysin min dhahabin bima'i zamzam ó ní wọ́n bá fọ ńgbà tó ju kíní tó ju nǹkan nù tán ó wá mú ọkàn ànábì ó wá gbé sínú gbá kan ó wá fọ̀ pẹ̀lú omi zemzem súnmọ́ la àmàwù nígbà tó fọ̀ tán ó wá close ọkàn padà súnmọ́ àdáwù fi makanihi ó wá dá ọkàn ànábì padà sí ààyè rẹ̀ gbogbo wa ti ń ṣe léyìí àwọn ọmọ ò rí mbẹ̀ àwọn ọmọ ti fọ́n wọ́n ti lọ sọ fún ìyá wọn fàjà al-gilmanu yas'auna ila ummihim ó ní àwọn máa ń bá pariwo lẹ́yìn tí ń sáré lọ sọ́dọ̀ ìyá wọn pé kọ́ọ̀lù ní tí wọ́n ń sọ ni pé inna muhammad qad qutila muhammad wọ́n ti pa o nínú ẹgbàá wa mi wọ́n ní ọmọ tó sọ ó sọ wípé dhaka akhi quraish akhadhahu rajulun faqatalahu nínú ẹgbàá wa mi ó ní ó sọ fún yàrá pé ṣe rí ọmọ ìkejì mi tí ó jẹ́ ọmọ kùrẹ́ṣì àwọn kan ti wá o wọ́n ti pa o nígbà tí ìyá rẹ̀ gbọ́ pé ọlọ́mọ jẹ́ kó wọn dáràn ọmọ ọlọ́mọ tí òun gbàtọ̀ bí a sì kú òní ibi tí ó wà nìyẹn bí a ṣe ń lọ sí ọ̀nà ibi tó ọmọ ibi tí anábì muhammad sallallahu alayhi wa sallam anábì wà nìyẹn nígbà tó rí báyìí ó rí tí màláíkà Jibrilu ó ti ṣẹ́ tí ó ṣe tán ó ti la ọkàn rẹ̀ ó ti fi síbẹ̀ padà ó ti close ẹ̀ padà ìyá rẹ̀ débẹ̀ báyìí ó rà nàbí tánàbí ń bọ̀ tí gbogbo ara rẹ̀ ṣe kún fún eruku bí ẹni tí wọ́n ti fẹ̀gbẹ́ ilẹ̀ tára rẹ̀ ti wá yí eruku bára bí ṣe dìde ọba ń bára ọwá bẹ̀rẹ̀ sí bọ̀ bí ìyá rẹ̀ ṣe gbé nu fahamaltuhu ìyá rẹ̀ ní olùn bá gbé nínú ẹgbàá mi tí ìyá rẹ̀ fi ń sọ̀rọ̀ náà ó ní òun bá gbé bóun ṣe gbé báyìí òun bá wò òun wá ń rí tí ẹ̀jẹ̀ nǹkan tó níbi orí pa ìgbà ìyá rẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ ń lọ́wọ́ àbá Halima lọ́ba lẹ́rù pé ọmọ yìí sí èsè pé wàhálà ń bọ̀ báyìí òun rówó ń bẹ lóòótọ́ òun rí bárọ́kà ń bẹ lóòótọ́ sí èsè pé wàhálà ni ọkọ rẹ̀ sọ fún wípé tọmọ ìbá kú ìwọ àti àwọn fámìlì rẹ̀ àwọn Kùráìṣì ò ní jẹ́ ẹ gbádùn o ní tí ó dáa jù ó ní pé kó lọ dá ọmọ yìí kó lọ dá padà sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́fà tí Halima tó fi dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi dá padà ní ọmọ ọdún 4 tàbí ọmọ ọdún 8 astagfirullah ní ọmọ ọdún 4 tàbí ọmọ ọdún 5 àwọn kan sọ pé ọmọ ọdún 4 ni àwọn kan sọ pé ọmọ ọdún 5 ni àmì eléyìí tó fẹsẹ̀ nílẹ̀ jù ni pé ó súnmọ́ kó jẹ́ pé ọmọ ọdún 4 òní Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òní ó wà ní àsìkò yìí faqala Anas bin Malik tó wá gba ọdún sí wa ó ní wa qad kuntu ara adharu dhalika fi mikhyati fi adharu dhalika al-mikhyat fi sadrihi sallallahu alayhi wa sallam Anas bin Malik ní òun gángan fúnra ara òun gán rí orí pa bí wọ́n ṣe la ọkàn Ànábì òun rí ní ìgbáyà Ànábì wípé bígbà tí wọ́n ti ṣe operation fún yàn tí wọ́n wá close ẹ̀ tó ti wá jiná òun máa ń rí orí pa rẹ̀ ní àyà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ló fà tí
Halima tó fi dá ànábì padà sallallahu alaihi wasallam tó fi dá padà sí ọ̀dọ̀ ìyá rẹ̀. Nígbà tí ànábì sallallahu alaihi wasallam nígbà tí ó dé ọ̀dọ̀ ìyá rẹ̀ ó ní ìyá rẹ̀ wá gbèrò láti mú ànábì sallallahu alaihi wasallam láti mú lọ ṣe ziyarọ̀ sàárè bàbá rẹ̀ ní Madina. Ọmọ yìí bàbá rẹ̀ ó jáde láyé, ọmọ yìí ò mọ bàbá rẹ̀ kò sì mọ sàárè bàbá rẹ̀. Ọmọ yìí ṣe jẹ́ ọmọ òrukàn tí ó dáa jù ni pé kóun ó mú lọ láti lọ ṣe ziyarọ̀ sàárè bàbá rẹ̀. Eléyìí ló fà nígbà tí wọ́n dá ànábì padà ní Amina bintu Wahab tí í ṣe ìyá ànábì ló bá mú ànábì sallallahu alaihi wasallam ló mú lọ sí ìlú Madina ní ojú ọ̀nà ní ààyè tí wọ́n sin bàbá ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sin sí. Àwọn mẹ́ta ni wọ́n lọ. Ó mú ànábì sallallahu alaihi wasallam ó mú lọ́wọ́, òun náà lọ àti Járíyà Abashi eléyìí tí a pè orúkọ ní Baraka tí a ti ṣàlàyé rẹ̀ lọ. Járíyà Abashi tí ó jẹ́ ẹrú bàbá ànábì tí ó jẹ́ ẹrú rẹ̀ ó ní orúkọ rẹ̀ ń jẹ́ Baraka tí kúníyà rẹ̀ ti ní pé Umu Aiman. Nígbà tí wọ́n ṣe ziyarọ̀ sàárè bàbá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ṣe ziyarọ̀ rẹ̀ tán tí wọ́n ń padà bọ̀ ó níyà ànábì sallallahu alaihi wasallam ńlọ́ba rẹ̀ ọ̀nà lójú ọ̀nà torí ọ̀nà yẹn jìn gan ńlọ́ba rẹ̀ ojú ọ̀nà yẹn ló kú sí. Kọ́lọ́hun bá àlékiọlá kí ó bá wa fi sọ ẹ̀sọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam kí ó bá wa ṣàforíjì ẹ̀ṣẹ̀ kó bá wa ṣàforíjì ẹ̀ṣẹ̀. Ojú ọ̀nà ni ó kú sí. Umu Aiman yẹn tó jẹ́ ẹrú ló wá mú ibẹ̀ náà wọ́n sin sí. Umu Aiman yẹn ni wá tó jẹ́ ẹrú yẹn ló wá mú ànábì padà sallallahu alaihi wasallam ni ó mú padà sí ìlú Maka tí ó fi wá di wípé ànábì ń gbé ọ̀dọ̀ jádù rẹ̀. Kò pẹ́ kò ju àsìkò díẹ̀ náà lọ ó ní bàbá ànábì náà kú tó fi wá di wípé ànábì wà ní tààtà kàfàlà Abdul Muttalib tí í ṣe ẹ̀gbọ́n fún bàbá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọn ló wá bẹ̀rẹ̀ sí tọ́jú ànábì. Bó wá ní títọ́jú ànábì lọ́dọ̀ Abdul Muttalib bó ló ṣe jẹ́ bí idhnillahi ta'ala tó bá di ìdánilẹ́kọ̀ọ́ ilé tí ń bọ̀ ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀. Àbí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ wa kó ṣe fún wa. Eléyìí tí a bá wí tó ṣe kòǹgẹ́ ń bẹ̀ bọ́lọ́run ọba àlékiọlá ṣe fẹ́ nìyẹn. Ètò bá jẹ́ mistake ń bẹ̀ kọ́lọ́run kó foríjì mi kó forí